Àkámọ́ àti mọ́mì èjì ẹlẹ́mẹ̀rẹ̀ of Africa. Wàhálà ti ń bọ̀ nílẹ̀ Yorùbá o. gbogbo wàhálà tí Abẹ́ẹ̀rí ibi tí Kùránì gan tó ti fọwọ́ sí pé kí Ìsìlámù kó lé àwọn ọmọ Yorùbá dànù kó wá gbalẹ̀ wa. Ẹ wo fídíò yìí dópin. ẹ wo gbogbo wàhálà tí gbogbo mùsùlùmí ayé ń ṣe, gbogbo ìkìràkìtà wọn ibi tán fẹ́ end up sí náà ni, ibi tán lọ gangan náà níbi fáàsì yìí. Kí ni fáàsì yìí sọ? Ó ní wá ọ̀rọ̀ sàkún àrùdọ́hùn, á jogún ilẹ̀ wọn fún yín. Ilẹ̀ wọn tó ń pè ní ilẹ̀ wa yẹn, ìwọ àti gbogbo mọ́mọ́ àti gbogbo ẹ̀yin tẹ́ bá ti jẹ́ mùsùlùmí, á jogún ilẹ̀ yẹn fún yín. Wádìí yára hùn, á jogún ilé wọn náà fún yín. Ẹ dákun lónìí, gbogbo bí táwọn bàbá wa ti ń ṣe oko tán ti ń dáko lónìí, ǹjẹ́ mọ̀ pé tí àwọn Fúlàní ti invade ibẹ̀ báyìí nísìnyí, aláàtí jogún ẹ̀ fún wọn. Ẹ lọ́ọ́ wo ilẹ̀ Haúsá, gbogbo àwọn ogúnléndé tí wọ́n fi ilé lẹ̀, ọdún 10 ogún ọdún ló gba ẹlòmíì kó tó kọ́lé kan yọrí. Ó kọ́ yọrí báyìí, ó ń dúpẹ́ ni pé ibi tóun ò forí ń wà tóun ìjáde láyé rèé. Àwọn kinní yìí dẹ̀ dé, wọ́n dẹ̀ lé kúrò nínú ilé, wọ́n pa ìtàn fẹ́ pa, wọ́n sá kúrò nínú ilé. Àwọn Fúlàní náà ń kó sínú ilé onílé, inú mansion tí wọn ò ra blọọkù, wọn mọ yẹ̀pẹ̀ tán fi ṣe kinní, wọ́n dẹ̀ ń kó sínú ẹ̀ báyìí nísìn. Ṣẹ́rí bálà àti jogún ilé yẹn fún wọn. Wàhálà hùm, á jogún owó wọn fún yín, their money. Ǹjẹ́ lẹ́ni Fúlàní wà, ó ń feel free. Fúlàní sọ pé 20 million or I will kill your mother lẹ́nu Fúlàní sáwà Yorùbá. 30 million, wọ́n gba 50 million, 100 million. Ṣé wọn ò jogún owó wa báyìí? Ṣé wọn ò jogún owó wa? Oye, so ẹ̀rí nǹkan, ó ní wàhálà lahum àbúhárúdán lámtútọ̀ wúwà, àti ilẹ̀ tó jẹ́ virgin land tí wọn tiẹ̀ tí kọ́ nǹkan kan sí, èmi Allah ó tún jogún ẹ̀ fún yín. Oye, ó wá ní wa kana Allahu ala kulli shay'in qadir. Ó ní Allah tó wá ń promise wọn pé fọkànbalẹ̀ sẹ́, èmi Allah ní agbára jù bẹ́ẹ̀ lọ. Látara ìnífura, ṣebí wọ́n sọ pé ikú tó ń pojú gba ẹni òwe ló ń pa fún ni. Àwọn èèyàn yìí láti 1400 strategy kan ṣo náà ni wọ́n ń lò. Kí ló dé tá a get? Kí ló dé tí a get strategy yẹn títí tó fi kàn wá lára tó báyìí? Gbogbo ìlú tí wọ́n gbà strategy kan náà ni. Strategy kan ni. Oye, torí pé tẹ́ ẹ bá wo ìtàn àwọn nígbà tí Islam fẹ́ kọ́kọ́ wọlé sílẹ̀ Haúsá, Borno ló wọlé sí. Oye mẹ̀yẹn, so ńgbà tó dẹ̀ dé Borno, ó dé Kánò, àwọn à ń tajà, à ń tagbá, à ń tàwo, wọn láwọn ń ta góòdù, àwọn ń tayọ̀. Òun náà fi délé Haúsá pé àwọn ń tagbá tàwo, àwọn ń ta kòkó bàbá sásùn. Oye báyẹn, nígbà tó yá, wọ́n jókòó ńbẹ̀, wọ́n lò ṣẹ̀mí wọn. Ìṣẹ̀mí wọn yẹn kì í ṣọ̀rọ̀ 10, 20, 30, 40, 50, 60, 70 years yo. Nígbà tán ti lò ṣẹ̀mí wọn títí àwọn Súfí wá dé, bóyá lẹ́yìn bíi 200 to 300 years, àwọn Súfí yẹn wá ní àwọn Trans-Sahara, àwọn Wàngárà, àwọn Mọ̀ndé. Oye, àwọn Haúsá Malam yẹn pé wọn ò ṣe Islam dáadáa, àwọn Súfí àwọn wá rí fọ́ọ̀mù àwọn Wàngárà ní 1600 nílẹ̀ Haúsá mẹ́yẹn. Òun ni Kọ̀dìríyà àti Tìjàníyà fi délé Haúsá mẹ́wọ̀n. Ẹlòmíì ò dẹ̀ mọ̀ wípé kíní yẹn jihadist náà fi ṣe. Ó rò pé bóyá kíní kan Súfí ni tá a fi wọlé Ọlọ́run èwo, ibo ilé ẹ̀ wà, ta ló júwe ibẹ̀ fún?
Oye, so àwọn Sufi tí wọ́n wọlé ní 1600 sí 1900 yẹn, àwọn yẹn wọ́n jókòó sí Katsina, Sokoto, Borno. Oye, wọ́n ń lò wọ́n rìfọ́ọ̀mù àwọn Wàǹgàrà. Oye, àwọn tó líìdì wọn Shehu Ahmad Tijani kan náà tó yẹ pé tó bá dákọ̀ wọn ó pariwo Shehu. Usman Dan gbogbo wọn pariwo Shehu. Àwọn ni wọ́n líìdì Sufi ilẹ̀ Haúsá tán gbébọn tán pààyàn. Anything you hear about Islam is jihad. Because àwọn fúnra wọn mọ̀ pé there is nothing divine there. Kò sí nǹkan kan tó wà divine lábẹ́. London Islam kò sí nǹkan kan tó wà divine lábẹ́. Kálukú ó ń move pẹ̀lú politics ni. Usman Dan Fodio òun wá dé. Sufi lòun náà London Kọ̀dìríyà ni òun wá dé. Ó ń bá wọn gbé, ó ń bá wọn ṣayé, ó ń bá wọn jẹ, ó ń bá wọn ṣe gbogbo ẹ̀ kó tó wá ṣe kí ni kó tó wá gbé jihadist pé òun ó pa wọn gangan. Oye báyẹn, ìyẹn Sokoto jihad ideology. Oye, túyẹn jẹ́ 1804. Ẹ wo bí tó ti ń bọ̀ látọ̀dọ̀ àwọn Wàǹgàrà, ó dọ́dọ̀ àwọn Kọ̀dìríyà, ó wá dọ́dọ̀ Sokoto reform jihad ideology. Oye mẹ́yẹn tí Usman Dan Fodio wá líìdì iṣẹ́ yẹn. Nígbà tó líìdì, wọ́n pa àwọn èèyàn gan tó bá mọye èèyàn tí wọ́n pa lọ́dún náà. Lórí kíni? Because the thing is not for divine. Gbogbo ohun tó bá ti mú politics dání, gbàgbé ẹ̀jẹ̀ máa ṣàn. Ìbá tí ẹ̀já wọn náà ń para wọn, kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ o. Ṣèbí wọ́n fèmí lẹ̀ ń kọ̀rọ̀ yàrá mi níṣòro. Oye, ó ṣe já wa lẹ́ẹ̀mọ́ pa, tẹ́ẹ̀mọ́ fi fáwọn kan ní pressure. Ẹ fẹ́ sórí ibú ni. Orí ibú ni náà. Ẹ ṣe máa pa ìran tèmi, ẹ wà lẹ́ fi pressure ẹnìkan ẹ̀ mọ́lé ẹ̀ ní. Ṣèbá assassin lẹ máa rán síra yín láti ilẹ̀, ẹ rán assassin síra yín ká gbọ́ pé ẹ kú mọ́júmọ́ náà. Èwo làwọn bàbá tí wọ́n ń wọn apẹ̀rẹ̀ tán bẹ pákí lóko. Àwọn bàbá tán bẹ pákí lóko tó yẹ pé àtijẹ àti mu wàhálà ni. So gbogbo àwọn bàbá yẹn lẹ wá tún wò pé tún máa fi pressure àwọn kan, orí ibú máa bá yín bẹ̀ yẹn là. Oye, àwọn bàbá tí ọ̀rọ̀ kan lọ́wọ́ kan lẹ́sẹ̀ kò sí tó kàn wá, àwọn innocent people táwọn ti rò pé àwọn ń lọ síbi kan àlìjánà tán mọ̀ pé kò exist. Àwọn ń lọ bì kan iná wọn mọ̀ pé kò exist. Àwọn yẹn náà lẹ́tú wá ń pa nípakúpa. Oye, Usman Dan Fodio tóun gbé rìfọ́ọ̀mù yẹn sí Sokoto níbẹ̀ yẹn. Oye, òun ló bí Abdullahi Dan Fodio, Muhammadu Bello àti Nana Asmau. Àwọn ọmọ yẹn tẹ́ bá máa rà tí wọ́n dá ní gbogbo tí ń jẹ́ràn Áfíríkà ń bẹ̀yẹn lẹ́mpáyà mẹ́yìn. Oye, eléyìí ló wá jẹ́ turning point tíbẹ̀ yẹn fi di empire. Empire tíbẹ̀ yẹn dà òun ló ń kó gbogbo wàhálà bá wa báyìí ní gbogbo bíi. Oye bẹ̀yẹn torí pé direct ni tiẹ̀. Òun dẹ̀ accuse corruption street ni. Ó accuse àwọn ọba street ni. Ó dẹ̀ ṣe kí ni ó change gbogbo tí ń jẹ́ràn àwọn ọba ẹ̀. Ó dẹ̀ change ẹsẹ̀ mìíràn street. Ó change ẹsẹ̀ mìíràn. Ṣé yẹn gan ò tó fún wa lọ́pọlọ kí Yorùbá ó ronú? Ókè yẹn ò tó kí Yorùbá ó ronú. Immediately tí ó parí kíní yẹn ń bẹ̀ yẹn, ó yé bá yẹn, òun ni ó ti ránṣẹ́ síbí tó ti lójú nílọrin bẹ̀ yẹn. Oye, ìjókòó wọn nílọrin bẹ̀ yẹn ẹ mọ̀ pé branch ni wọ́n fi ṣe center lẹ̀ Yorùbá ni tí wọ́n mọ̀ fi ṣe Yorùbá lọ́ṣẹ́. Wọ́n fẹ́ fi da Yorùbá láàmú ni. Wọ́n sọ̀tàn fún wọn pé Àfọ̀njá ló lọ pé Usman Dan Fodio ló lọ pé Álímì wá tó bá jó nǹkan tán kọ́ mọ́tàn ńkọ́. Ṣèbí Fúlàní là ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Táwọn bá mọra tẹ́lẹ̀ ṣáàkàn ránṣẹ́ lọ pé Fúlàní Sókótó ni. Oye, so àwọn ẹni yìí fún ni Ìlọrin yẹn
tó bá sì ń jẹ́lẹ̀ Fúlàní Yorùbá ò lè nísinmi tí Ìlọrin yẹn tó bá sì ń jẹ́ ilẹ̀ Fúlàní kò síbi tá a fẹ́ gbà àfi ká kúkú kú sí wọn lọ́rùn ká jagun yẹn tán yẹn báwọn torí pé ibi tán wà yẹn tán bá sì ní líǹkì pẹ̀lú Sókótó níbẹ̀ yẹn tán sì jọ ń wọlé tán jọ ń jáde níbẹ̀ yẹn ṣé Fúlàní ẹ mọ̀ lé Fúlàní bọ̀ láti Ìbàdàn aṣàwọnú Ìlọrin ṣe rò pé máa rí mọ́ ni Fúlàní ò ní mọ́mọ́ yẹ́ ìjáde kẹ pànà ẹ wá láà nísìnyí ẹ wá láà safe oyin mẹ́yẹn àwọn álímì yìí àwọn sálì ìjàntá oye gbogbo wọn yẹn tí wọ́n jókòó ńbẹ̀ yẹn ẹ mọ ya àrọmọdọ́mọ wọn tí wọ́n ti ṣe tí wọ́n ti dé nǹkan síbẹ̀ yẹn ni oye ẹ wá níbo ni Fúlàní ń gbà wọlé àmọ̀ràn bí ní Ọ̀yọ́ ìyàwó ilé lóyún oníta ló fún un lóyún ìyàwó ilé ó lóyún ó tún wá ń béèrè ta ló fún un lóyún sọ fún ẹ pọkọ rẹ̀ ò lè ṣe ni wọ́n ní ibẹ̀ yẹn Ìlọrin ń bẹ̀ yẹn jókòó síbẹ̀ yẹn láti ọ̀dọ̀ Usman Dan Fodio Fúlàní ó wá tún béèrè pé bo ni Fúlàní gbà wọ bo ilẹ̀ Yorùbá tó dìgbọ́n bá ṣe ń sọ yẹn fún ẹ ni o mọ̀ pé bẹ̀ yẹn láìpẹ́ láì jìnnà àwọn òwe wọn á sọ bẹ̀ yẹn di empire ẹ mọ̀ wípé ọpẹ́lọpẹ́ Ìbàdàn lára wa Ìbàdàn ti já ogun Fúlàní débi pé wọ́n dẹ̀ wo gbogbo tí ń jẹ́ran mọ́ṣáláṣí tó lé 100 nílẹ̀ Ìbàdàn tán dẹ̀ lé gbogbo mùsùlùmí jáde padà sí Ìlọrin lọ́ọ̀katán yẹn ó wá láwọn bàbá wo gbìyànjú oye báyẹn lẹ́yìn tí àwọn ṣe tiwọn tí Ìlọrin ti jókòó oye làwọn kìíníṣẹ́ wá dé àwọn colonial era oye tó jẹ́ Muslim reform àwọn wo tó wá ní Muslim reform ní 1910 oye àwọn yẹn ni Ahmadiyya àwọn yẹn ni Ansarudini àwọn yẹn ni Nawarudini àwọn yẹn ni Muslim student tó ń pè ní MSS àwọn yẹn ideology yẹn làwọn fi tẹ agbára àwọn onísúfì rọ̀ ẹ máa kọ́ ọmọ yín wálé ìwé ẹ máa kọ́ ọmọ yín wálé ìwé ilé ìwé yẹn náà ti ń kọ́ wọn ní kòkòkò padà sílé oye ẹlòmíín rò pé bóyá àwọn Nasfati àwọn Ansarudeen àwọn Nawarudeen pé ó kàn jẹ́ society kan tó kàn dálẹ̀ ládùúgbò no ó ní bó ṣe ń move wọ́n move ẹ̀ ní oye Ansarudeen Ahmadiyya tí wọ́n dálẹ̀ ní 1916 Ansarudeen wọ́n dálẹ̀ ní 1923 Nawarudeen wọ́n dálẹ̀ ní 1930 MSS wọ́n dálẹ̀ ní 1954 Nasifati náà oye gbogbo àwọn kinní yẹn wọ́n gbé fún ideology pé wọ́n fẹ́ fi change ideology àwọn ọmọ àwọn youth ni wọ́n fẹ́ lò fún oye wọ́n gbé ní education reformist ni wọ́n fi ń ṣe oye ńgbà táwọn oní education reformist ti wá dé tán ti rí i pé ọpọlọ àwọn ọmọ yín ẹ̀sìn ti wọ̀ wọ́n lára gan látara MSS gbà wo àwọn anti-Salafi wá dé gangan anti-Salafi tán pè ní Izala yẹn ni tó dálẹ̀ òun ni Sheikh Ismaila Idrisu ó dálẹ̀ ní 1978 oye mẹ́yẹn méjọ ẹni tó gbé fún tó jẹ́ méjọ general òun ni Sheikh Abubakar Gumi òun ni méjọ general oye nígbà tán dẹ̀ gbé general fún ní 1922 náà ti gbé general yẹn fún gbogbo tí ń jẹ́ran Izalatul Bidia oye látọ̀dọ̀ Gumi ló ti wá mọye Izala tó wà níbí ni oye mọye Izala tó wà níbí ni oye Izala means removal of innovation. It attack Sufi practice ó máa attack àwọn ní Sufi
saint veneration, maulid, amulet, precision, exclusive clerical authority. Oye, all traditional practice. Òun làwọn ìzálà wà fún ìyẹn àwọn gúmi yẹn. Oye, wọ́n wá wà ń bẹ̀ yẹn. Oye, wọ́n lòṣẹ̀mí wọn bọ̀ bẹ́ẹ̀ ló fi bí lẹ́tà tí wọ́n kọ yẹn sílẹ̀ Yorùbá látọ̀dọ̀ gúmi. Because ìzálà àti sálàfí idea ó ti wọ ilẹ̀ Yorùbá látara àwọn student ní ìzálà gbà wọlé. Láti Saudi link direct ni o ni mo ṣe ń sọ fún yín wípé Gumi àwọn Saudi ló rán Gumi níṣẹ́. Gbogbo pé ó dẹnu ọ̀nà Mọ́kà wọ́n dá padà scope ni o, àwa àtìnú ayé ni kálukú wá tì ní o. Ìwọ tó o bá ti mọ̀ wípé orí stage everybody wà mọ̀ pé wọ́n kàn máa tẹ̀ ẹ́ jẹ, wá kàn máa wáyé, wá kàn máa tàtàn jẹ ni. Ìzálà Saudi Arabia direct ni wọ́n finance ìzálà, àwọn Wàhábí, àwọn tó wà lórí ipò báyìí. Àwa ní issue nílẹ̀ Yorùbá, ẹ wá dákun issue bo la ní kọjá ilẹ̀ Saudi. Ṣèbí Saudi yẹn náà tún kó bílíọ̀nù lọ yẹn. Nígbà tí wọn ò lójú inú kan mọ́ta ló ń ṣe wá, ẹni tí ń ná ní ẹni tó ń nà wá náà tún kówó lọ báyìí. Àwọn tí ń fìyà jẹ wá tàn já nísìnyí, àwọn náà tún kówó lọ báyìí. Gumi látọ̀dọ̀ ìzálà and salafi ideas enters through Yorùbá land, only Yorùbá land through student. Saudi link education, Arabic schools, university MSSN network, northern preachers, cassettes, sermon, later CDs, radio, WhatsApp and social media. Gbogbo àwọn ìzálà àti sálàfí yẹn, oye, kò sí tán dúró fún kọjá pé gbogbo tí ń jẹ́ràn traditional ló fi jẹ́ pé táwọn ọmọ yẹn bá dé láti ilé ìwé, ọmọ babaláwo tó dé láti ilé ìwé ṣó padà sídìí iṣẹ́ bàbá rẹ̀ mọ́. Gbogbo àwọn ọmọ yẹn tán lọ sílé ìwé yẹn tán máa délé ìṣẹ̀ṣe máa ń rùn sí wọn ni. Ibi tán ti pàṣẹṣe nìyẹn, ibi tán ti báyé ìṣẹ̀ṣe jẹ́ nìyẹn. Láti ilé ìwé ẹ̀kọ́ nìwọ ni nǹkan lọ́ọ́ kọ́, ṣùgbọ́n ọ̀tọ̀ ni tán kọ́ wọn. Oye, ọ̀tọ̀ ni tán kọ́ wọn, torí bẹ́ẹ̀ náà jòkó sí inú skul náà jòkó sí dè wọ́n. Bí ẹ̀gbọ́n bá dé àbúrò ó tún lọ. Oye, tá a báyìí tí kánká àwọn universities wa ká mọ kí ni wọ́n ń finance fáwọn ọmọ wa nínú ogun tá a sì fẹ́ jà tá a ti mọ̀ ní. Oye, lẹ́yìn gbogbo rògbòdìyàn àwọn ìzálà yẹn tó ṣe ń function báyìí o pẹ̀lú Gumi báyìí o, àwọn kan náà tún ti wá jáde, wọ́n pè wọ́n ní Maitansin Radical Quranist Rebellion. Àwọn yẹn wà bóyá bí 1985 ní dálẹ̀ Muhammadu Marwa, oye, òun ló dá yẹn lẹ̀. Oye, ṣùgbọ́n ìyẹn ò tí ì débi. Ogun àwọn sálàfílà ń bá fà báyìí àwọn Gumi, ìyẹn ò tí ì láǹfààní àti débi. Oye, ìyí tó wá ń kan wá lóminú gẹ́gẹ́ báyìí, tá ní ìṣù ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, tí mo fẹ́ kó tẹ́tí sí lọ́wọ́ báyìí, òun náà ni àwọn political sharia movement, àwọn yẹn náà wà ń tà báyìí. Òun ló ń jẹ́ máa pariwo sharia tí gbogbo wa jọ ń pariwo rẹ̀ báyìí. Ogun tá ń jà lọ́wọ́ ń sìn, òun làwọn political sharia movement. Wọ́n dá a lẹ̀ ní 1999 ni wọ́n dá a lẹ̀. Ó tó dẹ̀ wà fún key political figure Ahmadu Sani Yarma ní Zamfara governor Zamfara, orúkọ rẹ̀ ń jẹ́ Ahmadu Yani Yerima. Oyè yín bẹ̀yẹn Fúlàní ni, òun ló dálẹ̀ ní 1999. Oyè dídá tó wá dálẹ̀ yẹn,
after military rule ended in 1999, Zamfara, ẹni tó wà ní governor, Zamfara began expanding Sharia into state law. Immediately, wọ́n gbé Sharia gẹ́gẹ́ bí state law, and other northern states followed. Àwọn ilẹ̀ Haúsá míì tó jẹ́ state wọ́n follow ẹ̀ bẹ́ẹ̀. Ó ní Sharia became a main body of civil and criminal law in 12 Muslim majority northern states in 1999. Látara military ended tó ṣẹlẹ̀ 1999 yẹn, òun ni wọ́n fi gbé Sharia wọlé. 12 states òun ló wá gba Sharia yẹn. Ẹ wo tí Sharia sọ wọ́n dà lónìí. Yẹn. So gbogbo àwọn nǹkan yìí, ó ní wọ́n lo kíní yẹn. Báwo ni wọ́n ṣe invade ideology tàwọn ti àwọn jihad, àwọn kí ló kọ àwọn eléyìí, àwọn Sufi nkankan. Ó ní wọ́n invade wọn látara Sharia court. Ó ní it move Islam from mosque and preaching into state law. Kí làwọn eléyìí náà ń béèrè? Àwọn fẹ́ lófin state law, kán bá wọn kọ́ Sharia, wọn kóòtù Sharia, court. Police morality, òun làwọn Isbaru tí wọ́n ń palẹ̀ mọ́ yẹn. Punishment code, wọ́n máa gbé kóòdì wá bọ́mọ bá jalè ẹgẹ́ lọ́wọ́. And public politics. Ẹ máa gbọ́ o, ó wá ní Yorùbá land did not generally adopt Sharia, state Sharia, but the debate affected Yoruba Muslim. Some wanted stronger Islamic court and identity. Others preferred Yoruba pluralism because Yoruba society is mixed Muslim, Christian and traditional. Tó bá jẹ́ pé gbogbo àwọn Mùsùlùmí yẹn ni wọ́n lọ fọwọ́sowọ́pọ̀ ní ilẹ̀ Yorùbá bá ti lọ. Bí bá ṣe pé a ṣì ń àwọn kan tí wọ́n sì ń dọ́gbọ́n, tí wọ́n sì ń wò pé àṣe kinní kan, la fi gbọ́dọ̀ máa ṣiṣẹ́ yìí gan kí gbogbo àwọn èèyàn tètè kú ònú kinní yẹn very fast, torí pé àwọn political kinní tá ń bá fà yìí, báwọn ṣe máa movement tiwọn nìyẹn, báwọn ṣe máa pààyàn nìyẹn, torí àwọn ò mọ̀ frustrate yín. Wọn ò ní fẹ́ kí ọkàn ìjọba ó balẹ̀, wọn ò ní fẹ́ kọ́kàn aráàlú balẹ̀, ibẹ̀ làwọn máa ń gbà wọlé jókòó. Ibẹ̀ yẹn náà máa gbà intervene, and then wọ́n máa gbé àwọn òṣèlú tuntun kan jáde, wọ́n máa gbé wọn jáde, wọ́n á gbé àwọn òṣèlú yẹn jáde nígbè jáde pé aláàánú, pé àwọn fẹ́ ṣàánú yín, àwọn fẹ́ ṣàánú yín, gbogbo arúgbó ẹ máa bọ̀, gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ máa bọ̀. Wọ́n máa fáwọn èèyàn scholarship. Àwọn tá à ń wé nìyẹn o. Tẹ́ ẹ bá fi lè gọ ilẹ̀ Yorùbá, tẹ́ ẹ bá fi lè tẹ̀lé wọn, tẹ́ ẹ bá fi lè tẹ̀lé wọn, tẹ́ ẹ tó torí àtijẹ àti mu, tẹ́ ẹ torí pé àwọn ilé àwa tá a rí nǹkan jẹ, tẹ́ ẹ bá fi lè tẹ̀lé wọn, tí wọ́n bá fi lè gain ideology yẹn, ẹ̀yin náà máa lò ní pàṣán, tá máa fi òun ló fa èyí torí Yomi Amzat ń ṣe láti jó ní, ó fi ń gain àti àwọn èèyàn. Nígbà tó rí pé àwọn èèyàn fẹ́ràn rẹ̀ tán, kí ló ṣe? Ó bọ́ síwájú. Kí ló dé tí ò fi ambition gómìnà yẹn, kí ló dé tí ò gbé síwájú láti bẹ̀rẹ̀? Ó kọ́kọ́ géènì àti àwọn èèyàn, ó dálé iṣẹ́ rédíò lẹ̀, ó ń fáwọn èèyàn lówó, ń ṣe charity, which ó ní main objective. Bọ́n máa ń move nìyẹn. Nígbà tí bàbá tí wọ́n dún ní kinní yẹn, ẹ rí i pé ó ṣe bí ìpò ń sunkún. Ideology ni o, ideology ni wọ́n fẹ́ kún yẹn bá ti ń jẹ́ ni o. Ṣe ráwọn tá ń bá fa yìí, we need to be very strict, and they need láti jókòó dáadáa, torí any silly mistake, báwọn ṣe máa dàlélé àwọn Fúlàní, bá ṣe máa dàní, torí pé àwọn political Sharia movement ni, they will be fighting for Sharia. Wọ́n máa frustrate governor pé kó sign ẹ̀, wọ́n máa frustrate president kó sign ẹ̀, wọ́n máa wá dààmú aráàlú. Láfi ní kí gbogbo yín lọ dira, mọ́ wà nínú ẹni tí wọ́n fi dàlú láàmú. Ìwọ ni kó pa wọ́n, má jẹun pa ọ́ náà.
ńgbà tá a ti mọ̀ pé stage tá a dé nìyẹn àwa la bára wa bẹ́ẹ̀ àwa la ti gọ̀ tá a ti bára wa bẹ́ẹ̀ lọ dira lókù yẹn lọ dira lókù yẹn don't blame anybody eléyìí tá a wà yìí má blame ìjọba kan ní kinní kan ní gbogbo akọ́lájọ gbẹ̀sìn ni ṣé gbogbo akọ́lájọ gbẹ̀sìn dání ni ṣé ìjọba nìkan ló gbẹ̀sìn dání ni àjọ wà nínú ẹ̀ ni oyè torí àwọn tí wọ́n ń fèsì ìjọba yìí political sharia movement yìí gbogbo tó bá oyè mẹ̀yẹn náà máa ń lò nítorí àwọn èèyàn wa ní láti tètè withdraw very fast oyè mẹ̀yẹn oyè òun ni àwọn ni wọ́n ní àwọn Gumi làwọn ní Boko Haram àwọn náà ní ISIS àwọn náà ní ISIL oyè torí pé gbogbo kinní yẹn connect direct ni ṣe Saudi oyè so ṣe wá rí àwọn Boko Haram jihadist breakaway ideology yìí tí ẹ mọ̀ pé ọmọ Muhammad tó dá Boko Haram lẹ̀ yẹn 2002 ló dálẹ̀ Gumi gẹ́gẹ́ ló dẹ̀ train ọmọ yẹn tẹ́ bá lọ ka biography ọmọ yẹn orúkọ ẹ̀ jẹ́ Muhammad Yusuf oyè ọmọ yẹn ní kó tó di pé Abubakar Shekau gbà ní 2021 oyè iswapu kó tó di pé wọ́n jáde látara Boko Haram ṣe rí àwọn eléyìí oyè orúkọ wọn gangan ó ní Boko Haram began in Maiduguri in 2002 and became violent after 2009 ó ní sources identify it at name as orúkọ wọn mo fẹ́ dá fún orúkọ Boko Haram gangan orúkọ Boko Haram gangan sọmọ pé Boko Haram gbogbo àmọ́ orúkọ wọn gangan ní Jama'iyatu Alusunna Walidawati Waljihad Jama'iyatu Alusunna Lidawa Waljihad lórúkọ wọn gangan fún ní mú Boko Haram ni oyè so sórí àwọn Boko Haram yẹn ideology tí wọ́n fẹ́ fi tako western education àwọn Ansarudeen Nawarudeen kìnìkan yẹn oyè wọ́n dẹ̀ fẹ́ fi tako gbogbo tí ń jẹ́ràn lẹ̀ oyè mẹ̀yẹn iṣẹ́ tiwọn náà ni broken note that Muhammad Yusuf used existing northern grievance against western education and the Nigerian state. That is it. Islam is a political movement ni ìwọ fún rẹ ká how Muhammad conquered Mecca historically outside religion tradition ó máa gbé wá fún ẹ pé Muhammad ó lead the political conquest Mecca political conquest not religion political conquest oye báyẹn oye wọ́n máa invade wọn in that way oye gbogbo àwọn eléyìí nísìn gbogbo afẹ́fẹ́ wọn ti wà nílẹ̀ Yorùbá already báyìí oye so gbogbo àwọn èèyàn yìí oye bí wọ́n ṣe máa move first ideology wọ́n máa sọ fún ẹ pé Islam tẹ́ ẹ̀ ṣe tẹ́lẹ̀ yẹn ò dá kò dá Islam burúkú ni bídíà ni Allah ò fẹ́ oye mẹ́yẹn your local culture is wrong local culture kẹ gbogbo nǹkan yẹn ò dá your rulers are corrupt ẹ rí i pé nínú kinní yẹn tẹ́ ẹ bá ń béèrè wípé ṣe bá lálẹ́ ló dá wa kí ló dé tó fún wa lẹ́bọ̀ wọ́n ní Allah bó ṣe máa ń ṣe nǹkan ẹ̀ nìyẹn ẹbọ náà wà nínú Kùránì nígbà tó dẹ̀ wọn Allah kó rí fọ́ọ̀mù ẹ̀ ló fi síbẹ̀ yẹn àwọn philosophers ló kọ̀wé yẹn oye mẹ́yẹn àwọn philosophers ló kọ̀wé yẹn oye so tó o bá dẹ̀ wò dáadáa jẹ́ kí n kàn list àwọn ogun tí wọ́n ti jà kí n kàn list ẹ̀ fún ẹ nílẹ̀ Yorùbá yìí gangan náà ni o tí wọ́n ti bá àwọn bàbá wa jà oye so kó o lè mọ̀ pé èyí tá a jọ wọ̀ yìí split tá a bá fẹ́ pín gan togun ni kì í ṣèrọ̀rùn o togun tààrà òun la máa fi pín a lè fi rọrùn pín báwọn ìwọ ni kó lọ dira kó lọ tamara dáadáa kó gbìyànjú kó tọ́jú ẹ̀mí ara rẹ̀ sórí inú ayé dúdú eléyìí tàwa inú sátán yìí o máa tọ́jú ẹ̀mí ara ẹ ni o máa tọ́jú ẹ̀mí ara ẹ ni o
o máa tọ́jú ẹ̀mí ara ẹni o, ẹnìkan rẹ̀ nìkan o máa ṣe kí ni o máa tọ́jú ẹ̀mí ara ẹni o máa tọ́jú ẹ̀mí ara ẹni o. Oye, lọ wo àwọn ogun tí wọ́n ti bá àwọn bàbá wa jà. Àkọ́kọ́ Ìlọrin crisis, èyí tí wọ́n ń so máa Àfọ̀njá lọ́rùn, àyíbẹ̀kọ́, gẹ́gẹ́ bíi pé kí ni o Fúlàní Sokoto side póun làwọn fi wọlé. Oye, tán ní Fúlàní Haúsá Yorùbá Muslim Military Coalition. Oye, now látọ̀dọ̀ first emir ṣe rí lẹ́yìn tí Fúlàní yẹn, oye, àwọn èèyàn tó kú sí kinní yẹn pọ̀ o. Oye, lẹ́yìn yẹn wọ́n ja ogun Ìbàdàn versus Ìlọrin. Ogun Ìbàdàn versus Ìlọrin yẹn, àwọn fọ́rìn àwọn òyìnbó wọ́n dúró lẹ́yìn àwọn Fúlàní. Àwọn Sókótó nílẹ̀ Haúsá wọ́n kún wọn. Oye, àwọn expansionist láti Mali wọ́n kún wọn. Náà bá àwọn bàbá wa nìkan jà ń bàdàn o. Náà bá àwọn bàbá wa nìkan jà ń bàdàn o. Oye mẹ́yìn pẹ̀lú ìjà yẹn wáyé ní 1838. Gbogbo ìjà yẹn bó ṣe lágbára tó, wọn ò win àwọn bàbá wa o. Àwọn bàbá wa pa wọ́n pakúpa ni o. Oye mẹ́yìn so torí gbogbo kinní yẹn àwọn bàbá yẹn wọ́n gbìyànjú gan, wọ́n fèsì wọn, wọ́n jagun yẹn. Torí ìtàlẹ́rù pọ́n ṣe ń jà, torí ìwà ni, torí èmi àti ẹ̀ náà ṣe ń jà. Káwọn bàbá yẹn ti wá ṣọ̀lẹ, kán ti máa ṣe yahoo gbà yẹn. Káwọn bàbá yẹn ti máa ṣe yahoo, kán ti máa gbé bẹ́ẹ̀ ṣòkòtò sí bẹ̀bẹ̀ rẹ̀ di sálẹ̀ báyìí. Dákun bo lèmi àti ẹ̀ máa wà nù. Ẹ ṣe la máa wà nù ìlú kan bóyá lẹ̀ láàmú bá wọn gbá ń bẹ̀ tí wọ́n mọ̀ fún wa lówó tó rà ní nílùú. Ọpẹ́lọpẹ́ àwọn bàbá yẹn. Oye mẹ́yẹn ẹ wo anti-Muslim persecution in Yorùbá town náà. Àwọn tí wọ́n sọ pé àwọn fẹ́ wá invade gbogbo tí ń jẹ́ràn lẹ̀ Yorùbá. Oye mẹ́yẹn àwọn mosque ìgbà yẹn ní àwọn Yorùbá wọ́n ní mosque were destroyed. Muslim persecuted, wọ́n pa wọ́n dànù, wọ́n lé wọn dànù. Cleric expelled, wọ́n lé wọn padà sí Ìlọrin. Gbogbo ìgbà yẹn wọn máa tí ì bí wa ká lè bá ríbi kan dé sí màní. Lẹ́yìn yẹn Christian versus Muslim náà kọ́ ní 1850 after British conquest. Oye mẹ́yẹn ìyẹn lágbára gan. Wọ́n pa àwọn Kristẹni yẹn muftakor náà fi wọ́n ṣiṣẹ́ mọ́. Àwọn kan lọ sí ìgbáyà Jésù tiwọn ni wọ́n kàn tẹ̀léra wọn lọ́n tiwọn. Oye mẹ́yẹn torí pé àwọn ò dá kankan mọ́. Oye mẹ́yẹn lẹ́yìn yẹn ló ṣẹ̀ wá kan traditional religion versus reformist Islam. Ní èyí tó ṣẹlẹ̀ láàrin àwọn Salafi group pẹ̀lú ìjà àwọn eléégún. Ìjà tó ní agbára gan ni. Àwọn bàbá wa dẹ̀ gbìyànjú, wọ́n dẹ̀ ṣe. Lẹ́yìn yẹn gbogbo 2023 náà Ìlọrin ìṣẹ̀ṣe crisis. Oye, gbogbo àwọn ìjà táwọn bàbá wa jà yẹn torí èmi àti ẹni. Súfì àti Sálàfí wọ́n bá Yorùbá jà ní 1970. Súfì àti Sálàfí pawọ́pọ̀ wọ́n bá Yorùbá jà ní 1970. Oye mẹ́yẹn gbogbo àwọn látara influence Saudi scholarship, àwọn universities, àwọn MSS, gbogbo wọn náà kóra wọn jọ lórí àwọn bàbá wa. Pẹ̀lú bẹ́ẹ̀ náà nǹkan wọn ò rí nǹkan kan ṣe. Àwọn bàbá yẹn political identity conflict nǹkan ní Ìlọrin ìyẹn náà ń gbé tán fi jàjà pé Ìlọrin ìṣẹ̀lẹ̀ Yorùbá, Ìlọrin Yorùbá Fulani Emirate Islamic City and mixed civilization. Ìjà yẹn náà pọ̀ gan. Oye, ṣùgbọ́n ibi táwọn bàbá wa jà dé yẹn dákun ṣé lè tán wá fẹ́ bá wa jà yìí, ṣé bí wo ti máa ṣe bí ológbò rí, ó máa ṣe bí ológbò. Àánú rẹ̀ ṣe mí, jẹun mú ọ sọ́wọ́, sóyè ọba àwọn jẹun mú ọ sọ́wọ́. Ṣé bá ń sọ fún ọ nísìn ó ń ṣe bí kíní, jẹun mú ọ sọ́wọ́. Oye, so torí díẹ̀ yìí gbogbo wa ẹja lọ dìra, ká lọ dìra ní full one. Kí lẹ wí bàbá mi? Tètè padà lé kóńkálukó, tètè padà lé. Tètè padà sílé o, ogun ni o. padà sílé o.
lọ rántí ìjà kan tí wọ́n ń pè ní ìjà múgbámúgbá o múgbámúgbá o pẹ̀lú àwọn Fúlàní náà ni o Ògélè ńkọ́ ìjà Ògélè náà ó yẹ ìmẹ̀ yẹn so gbogbo kíní yìí gbogbo ìjà Òṣogbo Jálumi ogun Jálumi gbogbo kíní yẹn padà sílé Ọlọ́run Olódùmarè á máa bẹ pẹ̀lú wa àní ṣìṣe àjàyè láàjà àní jàjàkú ṣó bó ti jẹ́ rìn.